Salamu alaikum. Ẹ káàárọ̀ mama Sakra. Ẹ káàárọ̀ dadi Sakra. Mo sì mọ̀ pé ó ń kéta mi ni. Mo mọ̀ pé ń gàn mí. Kí lèmi ọmọ dúpẹ́ sí? Ọgọ́rùn èèyàn ló tẹ̀lé mi lẹ́yìn yìí wo owó tiẹ̀. Ẹ̀yin tẹ̀ tẹ̀lé mi sí mo lágbára àti kọ̀mándì yìí. Ebọ́lọ́run ló tẹ̀rí yìí bá fún mi. Ẹ̀rọ ní ọ̀háyé àdúgbò ẹ̀ńdàrú yàtì yìí máa rí yàn. Ọ̀tá mi kì í. لأدفع شر Yàtì yìí tí n bá ti rí yìí kì í. Kíkí tí ń kí un. لأدفع شر عني بالتحيات. لأدفع الشر عني بالتحيات. Kíkí tí ń kí un tó jókòó. لأدفع الشر عني. Ó lè láburú tí ó bẹ àwọn kan sí mi. Àmọ́ yóò máa rò pé ilé ẹ̀dá lóhùn nídé yìí máa kí mi. Ní ajá mọ̀ orí ti ẹ̀rọ yìí máa kí mi. Kò ní ra burú òun ṣe. Àwọn àfáà mọ̀rọ̀ sọ púpọ̀. Alájà Làbí Pasuma bọ́n bá ń lọ ẹ̀yìn ni kí wọ́n máa wò wájú. Ó ti parí àdìtú ọ̀rọ̀ nù ni bọ́n bá ti ń lọ báyìí ẹ̀yìn ni wọ́n máa wò báyìí máa wò wájú. Ọmọdéwọ̀n burú púpọ̀. Wọ́n ní ẹ̀wò òyìn bá sọ̀rẹ́ ní ti ń bẹ lábẹ́ ìkànnà ojú tẹni tí ń yìnbọn lójú ogun lọ. Bí bá ń bá yàn sọ̀rẹ́ tí ọba fọjọ́ ọjà lẹ̀ tí ẹ ọba àfọjọ́ ọjà pamọ́ ni gbogbo nǹkan náà ká sọ fún yàn. Bíyàwó ti dánú ilé tóun àwọn obìnrin wọn ti dánú ilé tóun máa fura bọ́ọ̀ bá rí tó kó gbogbo ẹ̀ jáde níbi inú akó tí wọ́n kó sí tó kó lé ọ lérí láì pẹ́ ayé ìwé ilẹ̀ tẹ́ ra sọ́nà márọ̀kọ́ ń bẹ̀rẹ̀ fi sí máa gbé èmi náà tiẹ̀ mọ bí mo kó sí. إني أحيي عدوي عند رؤيتي لأدفع الشر عني بالتحيات. Abọ́lọ́jẹ́ Ọlọ́run ni ọmọ wa máa wá nǹkan mi mọ́. أنا الجواد Kí ló bùnmí tó ń sakọ̀? Èmi Ọlọ́run lọ́bọ ọlọ́rẹ̀. ومن مثلي Ẹnu ká wá tọrẹ ta lọ́jọ́ èmi Ọlọ́run. وأجود على العاصين. Èmi Ọlọ́run bàbá wa Ságáwí mo tọrẹ títí ẹni tí ń sẹ̀mí yìí sì ń ta lọ́rẹ̀ ń ta lọ́rẹ̀. Aṣẹ́wó mú òtẹ́ẹ̀lì yìí sì ń bẹ lọ́hùn Ọlọ́run jẹ́ ń ta lónìí o. Ọbẹ̀ ń sẹ̀mí níbà èmi náà ló tún wá bẹ̀ Ọlọ́run. God make you bring as well make customer make them come today o. Ọlọ́run lọ́dà wọ́n kọ́ èèyàn bíi márùn lórí òun nìkan. Ọwọ́ dá ṣùgbọ́n àwọn àti báwọn pé na wetin happen ní today market na bad. وأنا الكريم Èmi Ọlọ́run Adẹ̀lì Kàrímù. Èmi Ọlọ́run Adẹ̀lì Kàrímù. Èmi gan lọ́ba àpọ́nlé. ومن الكرم. Ẹni tí ń sì pọ́nlé ọ̀dọ̀ mi lèmi ti ń fún lápọ́nlé. Ẹ wò kan ẹ wo gbogbo ẹni títí dé látàárọ̀ ẹ wò gba Pasuma dé. Èmi lèmi dọ́bù ẹ̀ fẹ́lòmí wọ́n ọ̀ra fẹ́lòmí ní tásẹ́rẹ́. Yóò wọlé yóò kí wa ọba orin Roscoe yóò sì lọ́jọ́ ògbẹ́. Ẹlòmíì yóò sì dé èèyàn bíi mẹ́ta ọlọ́ọ̀ kó èèyàn bíi mẹ́ta náà wọ́n lọ kí ẹ̀ka ọ̀sán. Àfìgbà tá a lé wọn kó. ẹ̀yin tèmi ẹ̀yin títí Àràǹbarà níbikíbi tẹ́tí láǹfààní tẹ́tí ń wò mí èmi náà ní àṣírí Àràǹbarà mo kí gbogbo àwa mùsùlùmí àtàwa Christian tó jẹ́ wípé à ń gba àwẹ̀ a wà nínú àwẹ̀ Ramadan àti ti Lent lọ́tún lósì mo wá fẹ́ tú àwọn àṣírí kan nípa Ramadan nípa nǹkan tó ṣẹlẹ̀ nínú Ramadan láàrin àwọn onífújì. Gbogbo wa láti mọ̀ wípé ọ̀pọ̀ nínú àwọn onífújì inú Islam ni wọ́n bìlọ́ǹgì sí tó jẹ́ pé orúkọ wọn gan orúkọ nínú ẹ̀sìn mùsùlùmí ni. Ẹ wá wo àwọn onífújì eléyìí tó jẹ́ pé wọ́n lọ sí Ramadan lecture dáadáa àtàwọn kọ̀ọ̀kan nínú wọn tó jẹ́ pé wọ́n jáde tọ́wọ́n èèyàn invite wọn láti wá ṣínú lọ́dọ̀ wọn. Ìdí rèé tí mo fi mú fídíò eléyìí tí ọ̀gá ńlá fújì tí ó lọ ṣínú ní ilé IBD Dende Ibrahim Dende ní Ìlárò ibẹ̀ ni ọ̀gá ńlá fújì tí wọ́n wá yìí. Àṣírí tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wò nínú fídíò ni pé ẹ wo àwọn tí wọ́n wà pẹ̀lú Pasuma yìí dáadáa tí wọ́n jọ lọ sí ọ̀dọ̀ IBD Dende láti lọ ṣínú. Mo nígbàgbọ́ pé Pasuma ni wọ́n invite kó tó di pé àwọn tó báyìí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú pé kí wọ́n lọ jẹ àǹfààní ń bẹ̀. Àwọn nǹkan kan tó wá fara pẹ́ tó lè tó jẹ́ wípé
ó farahàn pé Alhaji Wasiu Alabi Pasuma àwọn ni onífújì lẹ́yìn K1 The Ultimate tí wọ́n lọ sí Ramadan lecture tó pọ̀ jù àti tí àwọn èèyàn tún invite àwọn èèyàn tó jẹ́ kì í ṣe èèyàn anyhow tó jẹ́ pé wọ́n fún wọn ní àpọ́nlé láti lè invite wọn láti lè bá wọn ṣínú. Wọ́n farabalẹ̀ kẹ́tí wá gbọ́ nǹkan tí Ibrahim Musa tí ó sọ Ajíkòbí tí wọ́n sọ nípa Pasuma níbi Ramadan lecture Ria Entertainment. Ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ kẹ́ wá gbọ́ bí Pasuma àti Buhari ọmọ Musa bí wọ́n ṣe jọ ń ṣe. Ẹ wo fídíò yẹn bóyá ẹ jẹ́ ká wò. Àṣírí àràǹbarà ni ó lọ fà. Ẹ jẹ́ ká wò. Alhaji Alabi Pasuma dákun pọ́n owó mi báyìí ẹ fún aláyè díẹ̀ tó Ọlọ́run ẹ dákun bá ń tọrọ ọmọ ẹja tọrọ ètò wa aláwìyé mọ wá là Nabi Zakariya Anabi Zakariya ọ tọrọ ọmọ títí Ọlọ́run ti dá ló ìgbà wa dọmọ ọgọ́fà ọdún which is 120 years Ọlọ́run ni wọ́n wá fún ọlọ́mọ. Ishau òun níyàwó Anabi Zakariya ó ti lòógbó gbogbo àyà ti kò sí kankan mọ́. Ọlọ́run wa ní nǹkan mẹ́ta ni mo wù mọ́ wọn la àtọkọ àtìyàwó ni mi dá padà léèdì tí ọmọ wù yàn. Ètò mo fẹ́ fàyọ̀ mbẹ́ ó wá ní wọ Ọlọ́run bọ́ọ̀ bá bùn mí lọ́mọ wù. Ó ní wà inni khiftu al-mawaliya min wara'i wa kanat imra'ati aqiran àmọ́ wọ́n lọ́wọ́ fahabuli min ladunka waliyyan. Àwọn mi náà lọ bẹ̀ ó ní wọ́n lọ́wọ́ wọ́n bá wá bùn mí lọ́mọ náà ọ̀dọ̀mọ gọ́fà ọdún 120 years ọwọ́ lọ́wọ́ gbàdúrà mi wọ́n bá wá bùn mí lọ́mọ náà dàkú waliyyan ayò ọmọ ni ó bùn mí ọmọ táàrí tinú máa dùn ó tún ní rọ̀bíyán táàrí tinú máa dùn ẹ ò gba Pasuma dé inú gbogbo wọn sì dùn kálukú kẹnu aṣọ látẹ̀ka lẹ́yìn bẹ́ẹ̀ wọn. àmọ́ bọ̀ yọ wọ́n kó ẹnu bọ́ta mú báàgì. Ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ Pasuma èèyàn wá ní ríbo ti rí ọ̀tá ọ̀pọ̀ ọ̀wà wà kíáfù ẹ̀ gbọ́n kan ni àfààní ó ní lọ́mọ àfẹ́ òtún. ولم أحكد على أحد أرحت نفسي من هم العداوات لما عفوت ولم أحكد على أحد abadi lama afawutu nígbà mo mójú kúrò nígbà mo yọ́nú sí. ولم أحكد على أحد. ẹ̀yin bá bẹ̀rẹ̀ wá sí ìlú ọba ó ní ولم أحكد على أحد. ìdí ẹnìkan mọ́nú ìrí tẹnìkan rò èmi ń bá tèmi lọ ní èmi àfa kí ló kà mí pẹ̀lú pé nù rí odò sí tèmi sábà wọn ti ń pè ọyàn tiẹ̀ fún ọyàn tèmi fún mi wọ́n bá ti gbọ́dọ̀ mi ló ti dé èèyàn ó jẹ kọ̀sọ́gbọ́n tó lè dá ó lè gbàbọ̀ mí ìdí èèyàn ọba ìpè lọ́dọ̀ mi lọ́rùn ló ti dé èèyàn bàbá ìpè lọ́dọ̀ mi ló ti gòkè ọ̀rọ̀ gbọ́dá ọ̀dọ̀ mi ló ti gòkè. لما عفوت ولم أحكد على أحد. onígbà mo mójú kó ولم أحكد على أحد mo di ẹnìkan kan sínú ẹ̀rù ọ̀tá ọ̀bà mi mo di kankan mọ́kùn wọ́n gbájúmọ́ sẹ́ tèmi ìní ìṣe lọ iṣẹ́ ajé mi òun ni mo fèsì ولم أحكد على أحد mo rí tẹnìkan rò. أرحت نفسي من هم العداوات. أرحت نفسي من هم العداوات. أرحت نفسي من هم العداوات. Alhaji Alabi Pasuma ó nígbà wo di ẹnìkan mọ́nú tí ìrí tẹnìkan rò tí n sì sáré kọ́bà jẹ́ fẹ́ nìkan. torí pé Ọlọ́run ọba kì í ṣe kà ẹ̀yin tẹ́ jókòó wọ̀nyí àwọn aṣáájú yẹn mọ̀ wọ́n láṣáájú bẹ́ẹ̀ bá mọ̀ wọ́n láṣáájú ẹ
wọn ò ní gbẹ̀yìn náà lásán ọ̀rọ̀ Ọlọ́run ó nígbà mọ mójúgbò tí tèmi ẹ̀yìn rí tẹ̀lé kárò lọ́mọ́ tún náà sí ó ní mo wá fẹ́ mi ní sinmi mẹ́ta hàmìlẹ̀ àdáwátì níbi ìbànújẹ́ ọ̀tá pé lágbájá tó kọ́ ní sinmi mo rí lójú oorun mẹ́ta hàmìlẹ̀ àdáwátì ìbànújẹ́ ọ̀tá ìwé kan ọ̀tá mọ lọ́nu ẹ̀ kí ló wá rí. àná sùdá ọ̀nà wa ní ọ̀háyí àdúwí ẹ̀ńdàrú yàtìhí lẹ́ẹ̀dífà àṣàrà àní bìtàhíyàtì. ẹni ọ̀háyí àdúwí ẹ̀ńdàrú yàtìhí. ẹgbẹ́ nǹkan pàtó ọ ní èmi àfa. ọ̀háyí àdúwí. ìmọ̀ kí ọ̀tá mi. ẹ̀ńdàrú yàtìhí. gbogbo bí owó tí mo ti lè pàdé oníkèrè tá a mi ń kì í sálámù aleykum. bí bá pàdé ẹni tí ń gàn mí tí wọ́n ń sọ fún mi pé ń gàn mí ó ní kì í sálámù aleykum. ẹ káàárọ̀ mama Sakira ẹ káàárọ̀ dadi Sakira mo sì mọ̀ pé ó ń kèrè tá a mi ni mo mọ̀ pé ń gàn mí. kí lèmi ọmọ dúpẹ́ sí ọgọ́rùn èèyàn lọ́tẹ̀lé mi lẹ́yìn yìí wo owó tiẹ̀ ẹ̀yin tẹ̀ tẹ̀lé mi sí mo lágbára àti kọ̀mándì yìí ebọ́dọ̀ ló tẹ̀rí yìí bá fún mi. ẹnu wa ní ọ̀háyé àdúgbò ẹ̀ńdàrú yàtì mbàrí yàn ọ̀tá mi kì. lẹ́ àdìfọ́ àṣàrà. ẹ̀ńdàrú yàtì tí n bá ti rí yìí kì. kíkí tí n kí n lẹ́ àdìfọ́ àṣàrà àní bẹ̀ tàhíyàtì. lẹ́ àdìfọ́ àṣàrà àní bẹ̀ tàhíyàtì. kíkí tí n kí n tó jókòó lẹ́ àdìfọ́ àṣàrà àní. ó lè láburú tí ó bẹ àwọn kan sí mi àmọ́ yẹ máa rò pé ilé ẹ̀dá lóhùn nídé yìí máa kí mi máa jẹ́ mọ́ orí ti ẹ̀rọ yìí máa kí mi kò ní ra burú òun ṣe àwọn afá mọ̀rọ̀ sọ púpọ̀ alájà làbí Pasuma bọ́ọ̀ bá ń lọ ẹ̀yìn ni kí wọ́n máa wò wájú ó ti parí àdìtú ọ̀rọ̀ nù ni bọ́ọ̀ bá ti lọ báyìí ẹ̀yìn ni wọ́n máa wò báyìí máa wò wájú ọmọ dàmọ̀ burú púpọ̀ wọ́n ní ẹ̀wò òyìn bá sọ̀rẹ́ ní ti ń bẹ lábẹ́ ìkànnà ojú tẹni tí ń yìnbọn lójú ogun lọ. tí bá ń bá yàn sọ̀rọ̀ tí ọba fọjọ́ ọjà lẹ̀ tí ẹ ọba àfọjọ́ ọjà pamọ́ ní gbogbo nǹkan náà ká sọ fún yàn. bíyàwó ti dánú ilé tóun àwọn obìnrin wọn ti dánú ilé tóun máa fura bọ́ọ̀ bá rí tó kó gbogbo ẹ̀ jáde níbi inú akó tí wọ́n kó sí tó kó lé ọ lérí láì pẹ́ ayé ìwé ilẹ̀ tẹ ra sọ́nà márọ̀kọ́ ń bẹ̀rẹ̀ fi sí máa gbé èmi náà tiẹ̀ mọ bí mo kó sí. أحيي عدوي عند رؤيتي لأدفع الشر عني بالتحيات. abọ́lọ́jẹ́ ọlọ́run ni ọmọ wa máa wá nǹkan mi mọ́. أنا الجواد. kí ló bùnmí tó ń sakọ èmi ọlọ́run lọ́bọ ọlọ́rẹ̀. ومن مثلي. ẹnu ká wá tọrẹ ta lọ́jọ́ èmi ọlọ́run. وأجود على العاصين. èmi ọlọ́run bàbá wa Sàgáwí mo tọrẹ títí ẹni tí ń sẹ̀mí yìí sì ń ta lọ́rẹ̀ ń ta lọ́rẹ̀. aṣẹ́wó mú òtẹ́ẹ̀lì yìí sì ń bẹ lọ́hùn ọlọ́run jẹ́ ń ta lónìí o. ọbẹ̀ ń sẹ̀mí nípa èmi náà ló tún wá bẹ̀ ọlọ́run. God make you bring as well make customer make them come today o. ọlọ́run lọ́dà wọ́n kọ́ èèyàn bíi márùn lórí òun nìkan. ọwọ́ dá ṣùgbọ́n àwọn àti báwọn pé na wetin happen ní today market na bad. وأنا الكريم. èmi ọlọ́run Adẹ̀lì Kàrímù èmi ọlọ́run Adẹ̀lì Kàrímù èmi gan lọ́ba àpọ́nlé. ومن الكرم. ẹni tí ń sì pọ́nlé ọ̀dọ̀ mi lèmi ti ń fún lápọ́nlé ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n gbogbo ẹni títí dé látàárọ̀ ẹ̀wọ̀n gba Pasuma dé èmi lèmi ń dọ́bù ẹ̀ fẹ́lòmí wọ́n ra fẹ́lòmí ní tásẹ́rẹ́ yóò wọlé yóò kí wa ọba orin rosco yóò sì lọ́jọ́ gbẹ ẹlòmíì yóò sì dé èèyàn bíi mẹ́ta ọlọ́ọ̀ kó èèyàn bíi mẹ́ta náà wọ́n lọ kí ẹ̀ka ọ̀sà àfìgbà tá a lé wọn kó wájú ẹ̀ because everybody want to see him.